ẹ kú dédé àkókò yìí níbikíbi tẹ́ ẹ bá tún ti láǹfààní láti tún ti máa gbọ́ mi. ìran Yorùbá wọn sùn ju ogún mọ̀dé o Yorùbá nation ní kẹ́nàntì. Yóò àjẹ́ nkọ́kọ́ béèrè wípé ṣé ẹ̀ ń gbọ́ mi dáadáa kó tó di pé wọ́n tẹ̀ síwájú. Can you hear me clearly? ẹ̀ ń gbọ́ mi dáadáa ni àbẹ́ ń gbọ́ mi díẹ̀díẹ̀ kó tó di pé wọ́n ṣètò. ilé wa kárí gbádùn Yorùbá o ilé tíyá ọmọ Yorùbá jáde lé èyí tá a ṣe lóko ẹrú tó. ẹ bá mi wo volume orin, ẹ bá mi wo volume ọ̀rọ̀. àwọn èèyàn làwọn ń gbọ́ mi dáadáa. àjẹgbẹ́ ẹkú ilé mọ kára lé ẹrè wá mo kérò ọ̀nà gbogbo ẹni tí ń bẹ wájú mo kí n pẹ́ kó wájú. ẹ̀yin tẹ́ wà lẹ́nu iṣẹ́ bóun ní sẹ́ ṣé díẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ti múra àti máa lọlé àdélébáre àrìnàkórè àkóyá ibi. ẹ fẹ́ kúnlẹ̀ kẹ́ ẹ tó kú nílé ẹ̀ ní délé bá kún. ẹ fìbànújẹ́ lẹ̀ kẹ́ ẹ tó kú nílé ẹ̀ ní délé bá bànújẹ́ láṣẹ Èdùmàrè. àpamọ́wọ́ owó àtàjèrè ọjà kẹ́ ẹ máa jèrè lórí gbogbo àdáwọ́lé yín gbogbo. ẹjẹ́ àṣewọ́pọ̀ ìfẹ́ ìdòdò. ẹjẹ́ àṣewọ́pọ̀ lèmi Àkàndá ń wí o. ọ̀tá ìlọ. mẹ́wàá ti ṣẹlẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà mi ò mọ̀ bóyá èyí gbọ́. bọ́ká bá ń lọ tàbí sẹ́mi ń dáná tán. ọmọ ààrẹ Muhammadu Buhari ó ṣègbéyàwó lọ́sẹ̀ tó lọ bóun níṣẹ́ witness ẹ̀sẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀. kàkà kó san ìnájà nípa lórí igbó tó bá ọkọ̀ wa. tíṣà jọ̀wọ́ afẹ́. Solution Peace Properties in conjunction with Agri Investment Limited. Nigeria's farmers tested developer brings to you another irresistible once-in-a-season package at Bluestone Treasure Estate, Mowe. Full plot of land is at 5 million naira. Half plot at 3 million naira. 3-bedroom bungalow at 17.5 million naira. 3-bedroom executive on full plot at 20 million naira. While 4-bedroom duplex is at 40 million naira. Treasure Island Estate, Mowe of Father offers commercial plot at 2.5 million naira. Full plot at 2 million naira and half plot at 1 million naira. The same package offers 2-bedroom bungalow at 7.5 million naira, 3-bedroom bungalow at 10.5 million naira, and 4-bedroom duplex at 35 million naira. Treasure Island Estate Phase 2, Mowe of Father offers commercial plot at 1.5 million naira, full plot at 1 million naira, and half plot at 500,000 naira. Treasure Island Estate Akodo offers full plot at 5 million naira, half plot at 3 million naira, 3-bedroom bungalow at 17.5 million naira, and 4-bedroom duplex at 30 million naira. Treasure Hilltop Estate Alagbado offers full plot at 8 million naira, half plot at 4 million naira, 2-bedroom bungalow at 10 million naira, 3-bedroom bungalow carcass at 15 million naira, and 3-bedroom duplex carcass at 30 million naira. Please note that all our properties comes with C of O, and our instrumental payment plans span from 12 to 24 months. For further inquiry, Call Olushola 0803-940-6444, 0803-940-6444, or visit our head office at number 314 Ikorodu Road, Anthony Bus Stop, Anthony, Lagos State, or our Aja office at Etiosa Leaders of Thought Building beside Slot, Vega Bus Stop, Aja, Lagos State. Solution Peace Properties in conjunction with Agri Investment Limited lónìí àní sin kọ́kọ́rọ́ kú o. ti kọ́lé lé mẹ̀mẹ́ sórí apá tátátátátátá níbi títí tí gidi ayé kọ́lé dédédédédédé nígbà nánánánánà lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lólóló yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. mo kí n pẹ́ káàbọ̀ padà. bẹ́ẹ̀ mo ti kọ́lé lé mẹ̀mẹ́ sórí apá tátátátátátá níbi títí tí gidi ayé kọ́lé dédédédédédé nígbà nánánánánà lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lólóló. ààrẹ ló mọ bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún so lówó ẹ̀ ní mọ̀sánmọ̀sán. pápápá jẹ́ kí n sáré brief ẹ̀ kí ló ṣẹlẹ̀ níbi wedding ọmọ Buhari. ṣé ẹ mọ̀ wípé pásítọ̀ tó bá ń kéde ìyìn rere tó ń sọ wípé ẹ mọ̀ wà ìbàjẹ́ kò yẹ ká bá rò wà ìbàjẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ pásítọ̀. èrò wedding tá a wò yìí èrò wedding tí wọ́n ṣe kí là bá pé
kí là bá pè é expensive wedding tàbí ká pè é ní glamorous one. mo ti gbé ọlọ́run mi gàgàgàgàgàgà mo ti fò gógógó. tàbí ká pè é ní lavish ceremony. kò fọlọ́run ló kékeré. wọ́n náwó wọ́n pàgbọ́ jù. kí ni ìdí tí wọ́n fi náwó tó wá surprise èmi Àkàndá mi wà ẹ́ kò yẹ kó surprise ẹnì kankan nù wa. ẹ ò lè expect kí ọmọ odidi ààrẹ ó fẹ́ ṣe wedding kó má wà glamorous no. compulsory ni kó rí bẹ́ẹ̀ souvenir ló ya èmi lẹ́nu nígbà tí souvenir ẹnì kọ̀ọ̀kan bá lọ ń close to 1.7 million naira ẹ̀yin náà yanu àbí. lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ bẹ́ẹ̀mi Àkàndá ọ̀bárí ń ní dédé wí àkọ́kọ́ tó jẹ́ kàyéfì tó jẹ́ kó wà glamorous òun náà ni wípé ìlú Kánò ni wọ́n ti bẹ̀rẹ̀ ṣe mọ̀ wípé ọmọ emir ni Buhari fẹ́ ọmọ Sarah Bayero ọmọ emir Bichi so Kánò ni wọ́n ti bẹ̀rẹ̀ wedding kí wọ́n tó lọ parí ẹ̀ sílùú Àbújá ẹ mọ̀ pé ilé ìyàwó náà ni wọ́n ti ṣe engagement kò yé náà ti ṣe nìkáì kò yé láti bẹ̀rù ni wọ́n ti gbéra lọ sílùú Àbújá láti lọ. ẹni tó bá mọ̀ òrè ọlọ́run. meanwhile àwọn tí wọ́n ń bẹ níbi ìnáwó yìí ẹ rí i pé kò ní sí ọmọ kọlàkọ̀ságbé láàrin wọn. àwọn ààrẹ orílẹ̀-èdè láti ibìkan ìyàwó ààrẹ orílẹ̀-èdè láti ibìkan àwọn gómìnà àwọn senators àwọn ministers àwọn ọba aládé wọn wà ńbẹ̀. that means gbogbo tí wọ́n fún wọn pátápátá làwọn gangan lè àfọ́ọ̀dù olówó ni wọ́n máa ní sí o. olówó ló máa kúre nọ́mbà kíkà ní ọ̀pá tálíkà. ngbà mọ́tò kan bá kọjá kíní kan OSG ní kíní rọ́ ni OSSG ní wọ́n fẹ́ nara wọn pa lórí ẹ̀ mẹ́wàá mọ́tò tí ń lọ ti lọ. ẹnìkan ẹ̀sẹ̀ ń sọ fún mi pé ilé ẹjọ́ disobey court order meanwhile àti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́yọ́ ń tọ̀ ń wò sí ń lù. èyí tó ń try láti sọ ni wípé kò yẹ ká sọ̀rọ̀ nípa wedding ọmọ Buhari wọ́n máa kọ́ ní nǹkan tó fẹ́ sọ. wọn ò ní mọ̀ wípé nínú Fani Fatima wà nínú tó sọ wọ́n sínú ìsí àtòsí ní nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. ìfọwọ́lẹ́rán kí ló ṣe fún ọ tó lè fọwọ́lẹ́rán kó máa wòye wọn. pápápá lára nǹkan tó jẹ́ kó wà glamorous òun náà ni wípé ìwádìí fi hàn wípé gbogbo private jet pátápátá ló wà occupied gbogbo ojú òfurufú ló bísí lọ́jọ́ náà bó ṣe yẹ kórè náà nu wọn ò lè wọ mọ́tò yóò pẹ́ wọn kí wọ́n tó kó láti Kánò lọ sàbújá. omi lọ ṣàkóso. ṣùgbọ́n tí wọ́n fi ṣe souvenir Àkàndá mo níṣẹ́ ti rí tẹ́lẹ̀. owó orí ìyàwó ẹ béèrè pé lówó orí ìyàwó $1,200 equivalent nìyẹn o ní náírà 500,000 naira ni wọ́n san gẹ́gẹ́ bí owó orí ìyàwó wọ́n lè san 500 million wọ́n san ni o. mi ò láǹfààní láti fi àwòrán picture hàn yín ṣùgbọ́n màá fi fídíò souvenir abẹ lásán màá fi hàn yín kí n jánu kó lórí ẹ̀ pápápá mo kàn fẹ́ jẹ́ kẹ́ lẹ́yìn ẹ̀ máa wá ṣàlàyé ohun tí wọ́n fi ṣe ní sísẹ̀ntẹ̀lé kí ni mo ní wọ́n lò lára nǹkan tí wọ́n kó sínú souvenir ni iPhone 12 Pro yes
iPhone 12 Pro Max tó jẹ́ wípé òun ni latest iPhone lóde nísìn equivalent owó ẹ̀ ó ń lọ sí bíi 580,000 naira 590,000 naira 600,000 naira. Bákan náà ni wọ́n fi Apple iPad sínú souvenir yẹn owó ẹ̀ lọ́jà yẹn lọ bí sí bí 645,000 naira 645,000 naira pẹ̀lú àwọn nǹkan míì pápápá ibi tí ọba ti sílẹ̀ láti jiyàn kẹ́ tó dóòtọ̀ sí kọ̀ǹkọ̀ díjú àkèrè díjú ẹ̀yin náà ìfojú yín ló ń jẹ́ díẹ̀ mo mọ̀ pé púpọ̀ nínú wa ti rí ṣùgbọ́n fàǹfààní àwọn tí ò tí ì rí lọ́jọ́ mú wa pé kẹ́yìn náà ó wò ó ìṣẹ́dẹ̀ ń ṣẹ́ wa o ìyá dẹ̀ ń jẹ wa o àwọn iléèwé wọ ọ̀dẹ̀ dá o gbogbo nǹkan lọ́dẹnu kọ́lẹ̀ ọrọ̀ ajé ò lọ déédéé o ìlú òrójú o lẹ́nu ọjọ́ mẹ́ta ni wọ́n àtáàkì Nigeria Defence Academy òkè lẹ́yìn wedding nìyẹn wáyé but jojúmọ́ ni wọ́n ń jiyàn gbé jojúmọ́ ni wọ́n ń pààyàn pápá àgbájáre. ọ̀dọ́mọdé kékeré kan tó kó sínú omi òun sunkún láti òwúrọ̀ títí dọjọ́ alẹ́ má sunkún mọ́ dídé sókè bọ́ ojú rẹ̀ wálẹ̀ yísápá ọ̀tún rẹ̀ yísápá òsì rẹ̀ mẹ́nikẹ́ni tó bá wù ẹ́ o lójú àná. ìgbà tá a fálù àwọn nǹkan tí ń bẹ ń bẹ equivalent to 1.7 million naira and àwọn èèyàn tí wọ́n wà ń bẹ wọ́n máa súnmọ́ 700 tàbí jù bẹ́ẹ̀ lọ. yàtọ̀ sí pé wọ́n fi nǹkan tó wà expensive ṣe souvenir wọn ò tẹ̀lé òfin COVID-19 àwọn àlejò tó wá bẹ́ẹ̀ ò lo nose mask. so ẹ̀yin tẹ́ ẹ bá lẹ́bí inú àwọn tí wọ́n lọ síbẹ̀ ẹ má tètè súnmọ́ wọn kẹ́ ẹ má bàa kó COVID-19 o. lórílẹ̀‐èdè tí ìtajà ìsílẹ̀ ti ń wáyé lójoojúmọ́ lórílẹ̀‐èdè táwọn èèyàn kan ò lè jẹun ẹ̀ẹ̀mejì ojúmọ́ débi ẹ̀ẹ̀mẹ́ta lórílẹ̀‐èdè táwọn èèyàn kan ò ti lè sanwó iléèwé even ní public school owó PTA lásán onira fáwọn èèyàn kan àwọn èèyàn kan ò lè fọmọ wọn síléèwé látàrí iṣẹ́ àtòsí tó ń mú wọn dán lọ́rùn dọ́dọ́dán. ojú òpópónà wa gbogbo ni ọ̀dà. lórílẹ̀‐èdè tí gbogbo nǹkan dẹnu kọlẹ̀ láti ń ṣe irú wedding báyìí àkàndá ìwádìí ìjìnlẹ̀ fi yé mi wípé ṣàṣà ńlá rẹ tí ò ṣe tọ́mọ rẹ̀ ò ṣe wedding lórí ipò starting from Aliyaji Shehu Shagari ọmọ rẹ̀ ṣe wedding ìwádìí jẹ́ kó yé wa pé lókì ni wọ́n ṣe kódà àti ẹ̀fẹ́ mọ̀ pé wọ́n ṣe wedding rárá. ẹni dalẹ̀ abalẹ̀ lọ́wọ́ ẹ̀wẹ̀ nìyẹn Olúṣẹ́gun Àrẹ̀mú Òkìkíọlá Ọbásanjọ́ ìwádìí jẹ́ kó yé wa wípé ọmọ ẹ̀ mẹ́ta ló ṣe wedding láàrin ọdún mẹ́jọ tó fi wà lórí àlééfà ẹnìkankan nu wọ̀ fẹ́ gbọ́. wáì tó jẹ́ Mr Integrity ni yóò ṣe wedding tọmọ rẹ̀ ọmọ náwó nínú àpà. ohun tí wọ́n fi ṣe souvenir lásán is more than 1 billion naira ẹ̀kọ́ lẹ̀kẹ́ kọrúkọ mi tì í. sátidé tí ó da jímọ̀ rẹ̀ láti mọ̀ ẹni tí yóò ṣèlú tí ò ní pàlú lẹ́kún ojú láì nírú ẹnu láì níyọ. bọ́mọdé ṣubú àwòwájú bàbá bá ṣubú àwẹ̀yìn wò. náà ẹ jẹ́ ká lọ sórí topic of the day gangan eléyìí ni àtáàkì tó wáyé ní Nigeria Defence Academy NDA níbi tí wọ́n ti ń bíùdì àwọn sọ́jà ilẹ̀ wa ibi tá a lè pè ní manufacturing company tí wọ́n ti manufacture àwọn sọ́jà wa àwọn bandits tí àtáàkì bẹ̀ mo ní sẹ́yìn náà ti gbọ́ then why the silence kí ló dé táwọn èèyàn dákẹ́ lórí ẹ̀ ṣé kò sí ní kàyéfì ni kò jẹ́ kó yẹ wípé kú ti ń pojú gbẹ̀rin òwe ńlá nípa fún ni ṣé ẹ wá tí ìgbà wípé ń tó ṣẹlẹ̀ ní Afghanistan tó ṣẹlẹ̀ ní Turkey ń ló dọ́gbọ́n ṣe bí ẹni fẹ́ ṣẹlẹ̀ yìí because ń tó ṣẹlẹ̀ ní Afghanistan tí àwọn Taliban tí wọ́n lé ààrẹ kúrò lórí ipò
ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àwọn Boko Haram nǹkan yìí àwọn náà ti máa ní nígbàgbọ́ wípé ntọ́mọ àwọn Taliban ṣe àṣeyọrí kí wọ́n máa dá àwọn lọ́wọ́ kọ́ ntọ́ba wa mú wọn tí wọ́n fi àtáàkì Nigeria Defence Academy that means we are no more safe. ẹ ti ẹ̀ béèrè pé sá sèfù tẹ́lẹ̀ ní àsèfù tẹ́lẹ̀ náà wọ́n àtáàkì wọ́n pààyàn méjì nínú ibẹ̀ wọ́n jiyàn kan gbé lọ. and ìwádìí jẹ́ kó yé wa wípé ẹni tí wọ́n gbé lọ wọ́n dàbí pé méjọ̀ ni wọ́n ti pa wọ́n ti dọ́ǹpù kó ẹ̀ síbì kan. now ṣé ẹ rí Defence Academy dáadáa ṣé ẹ mọ bó ṣe tóbi tó báwo làwọn bandit yìí ṣe láǹfààní láti wọlé síbẹ̀ that means ejò lọ́wọ́ nú ejò lọ́wọ́ nú bí o tọrọ kì í bá korokoro bí ìjogbo létí bàbá rẹ̀dè láti bára wa sòótọ́ ọ̀rọ̀ òní wípé ìjọba àpapọ̀ mọ̀ nípa tí ń ṣẹlẹ̀ ẹ̀kọ́ lẹ̀kẹ́ korúkọ mi sí i náà mọ̀ ń gbọ́ pé wọ́n ní wọ́n arrest àwọn journalist Channels Television méjì bọ̀tì láàárọ̀ yìí ní òsì tí mo tún gbọ́ ni wípé DSS láwọn arrest ẹnìkankan bóyá wọ́n attempt láti arrest wọn ni torí interview tí wọ́n grant former naval officer kan tó ń jọmọ Yorùbá mi ti ṣetán láti sọ̀rọ̀ nípa yẹn o mi ìfẹ́ da lórúkọ mọ́ sàpà ẹ jẹ́ ká kọ́kọ́ tún fún ìdíkókò eléyìí ẹ jẹ́ ká kọ́kọ́ analyse eléyìí tí ń bẹ ńlẹ̀ yìí wọ́n attack Nigeria Defence Academy ibi tó yẹ ká mọ̀ nílé sọ́jà gangan then ó ti jẹ́ kó yé wa wípé Boko Haram ń bẹ nínú sọ́jà steadily ọ̀nà táwọn Taliban gbà tí wọ́n fi wọlé sí Afghanistan lára náà nìyẹn nínú àwọn sọ́jà Afghanistan Taliban ń bẹ láàrin wọn tí wọ́n ti gbìn bẹ̀ ṣé wàá gbàgbé gbogbo àwọn Boko Haram tí wọ́n ní àwọn ti juwọ́ jupasẹ̀ sílẹ̀ àwọn ò ṣe sùnmọ̀ mímọ́ ààrẹ yín gbà wọ́n ń dá wọn padà sínú iṣẹ́ ológun kí ló dé táwọn yẹn fi ń juwọ́ jusẹ̀ sílẹ̀ ní wípé wọ́n fẹ́ lo ọgbà ìyénìke tàwọn Taliban àwọn tó kù wọn ni yóò ràn wọn síwájú ẹjá negotiate pẹ̀lú wọn ẹ̀yin sọ wípé ẹ ti juwọ́ jusẹ̀ ẹ̀lẹ̀ ẹ wàá tú àwọn àṣírí tí ò nídìí ẹ má sọ gangan bíi tá a wà o tó bá jẹ́ apá àríwá la wà ẹ dà wọ́n lọ sí apá gúúsù kí wọ́n sanko lọ ẹ wá sọ pé ẹ gbà wọn ìbọn yìí ẹ gbà wọn ọta ìbọn yìí ẹ kó lẹ̀ ẹ sọ pé ẹ ṣe sùnmọ̀ mímọ́ so àdéhùn ti wà láàrin àwa àti àwọn ọ̀gá sọ́jà kan àti àwọn tí wọ́n wà nílé ìjọba kan tí wọ́n dẹ̀ lẹ́nu ń bẹ̀ wípé wọ́n máa integrate yín sí inú iṣẹ́ ológun ni bí wọ́n bá dà yín mọ́ sọ́jà wọ́n dà yín mọ́ navy tàbí kí wọ́n dà yín mọ́ air force làwọn yẹn fi ju pájúṣẹ̀ sílẹ̀ àwọn tí wọ́n ti ń gbà bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ní àwọn fẹ́ tó ìgbésí ayé wọn sí wọ́n rán àwọn kan lọ sókè òkun àwọn onísùnmọ̀mí nìyẹn wọ́n ti ju bọ́ọ̀bù láìmọye ìgbà wọ́n ti pààyàn láìmọye ìgbà wọ́n pa sọ́jà wọ́n pa ọlọ́pàá ìjọba ń dáríjì wọ́n àwa tá a wá ń béèrè fún equity tàbí ká ẹ jẹ́ ká máa lọ ẹ wá ń lé wa káàkiri ẹ̀ ń sà wá níkọ̀ọ̀kan. Nigeria Defence Academy number 1 ká níjọba míì ló wà lórí oyè ká ní ẹ̀yà míì ló wà lórí oyè could you believe wípé ajagunfẹ̀yìntì Muhammadu Buhari fúnra rẹ̀ yóò ti jáde pé gọ́ọ̀mẹ̀ntì yóò wà competent that is number 1. Lai Muhammed yóò ti jáde yóò ti wá rọ́kàn bàǹtàbàǹtà pa yóò ti wá òyìnbó kan qualify ní ti ń ṣẹlẹ̀ yẹn. Another thing Bọ́lá Ahmed Tinubu ti yọ láti kọ́nà tó wà láti ẹjọ́ yìí yóò ti bu ẹnu àtẹ́lu tí ń ṣẹlẹ̀. Rotimi Amechi yóò ti pe ìpàdé oníròyìn pé n tí ń ṣẹlẹ̀ yìí ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì yẹn kò lórí ibi tí wọ́n wà. Ṣùgbọ́n ó ṣẹnu ilé ládìẹ dẹ̀tú ọdẹ nù bó bá ṣe bí àparò ni yóò ti bá yín oko lọ
ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ tiwọn wọn ò rí nǹkan kan sọ nípa rẹ̀. now ẹ̀já wa fojú inú wò ó ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ kó hàn sí wa wípé lóòótọ́ làwọn èèyàn kan ń bẹ nílé ìjọba tí wọ́n ń sọ̀pọ́ọ̀tì àwọn bandit tàbí ká kúkú sọ báyìí wípé àwọn bandit ti gbàjọba máa lọ́wọ́ kò wá síbi tó ṣèfù mọ́ ní Nàìjíríà kò síbi tẹ́ ẹ lè sápamọ́ sí police station ò sí sápamọ́ sí báràkì àwọn Nigeria Defence Academy ó tún di bí àìwọ̀ ńgbà tí wọ́n bá àtàgì ẹ̀ oríṣiríṣi àwọn excuses tí ò nídìí ni wọ́n fún wa I mind you ǹjọ́ ò ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ní NDA yìí àwọn onísùmọ̀mí ti jí àwọn kìdẹ́ẹ̀tì kan gbé ń bẹ̀ rí tí wọ́n gba ransom lọ́wọ́ wọn 300,000 naira. ìwádìí dẹ̀ jẹ́ kó yé wa wípé with that àwọn kìdẹ́ẹ̀tì tí wọ́n jí gbé wọ́n jẹ́ kó ńgbà tí wọ́n tán gè ní freedom wọn tán ti san ransom tán ti fi wọ́n lẹ̀ wọ́n sọ ní Nigeria Defence Academy wípé àwọn èèyàn tó jẹ́ àwọn gbé wọn ò gbé àwọn jìnnà because níbi tí àwọn wà every blessed morning làwọn máa ń gbọ́ fèrè parade ní NDA that means àyíká abẹ náà làwọn tó jí wọn gbé wà lélẹ̀ tó túmọ̀ sí wípé àwọn ọ̀gá kan mọ̀ nípa rẹ̀ lélẹ̀ tó túmọ̀ sí pé wọ́n mọ ibi tí wọ́n wà ṣùgbọ́n wọn ò lé wọn ní. because ibi tí wọ́n pè ní Nigeria Defence Academy kì í ṣe ibi tẹ́nìkan lè pa kúrukú wọ̀ ọ̀nà àti wọlé ni o difficult ni. báwo wá ni wọ́n ṣe ráàyè wọlé ó ti túmọ̀ sí wípé àwọn tó wọlé ní mission àwọn ọ̀gá wọn tọ́ràn wọn ní mission. ìwọ lè má gbàgbọ́ ṣùgbọ́n ìwọ kọ́ ló ní mí ìwọ dẹ̀ kọ́ lọ lẹ́nu mi I will just say my own wípé Islamization agenda ó ti wà on track and Fulanization agenda ó ti wà on track. Yorùbá máa sọ wípé gbàmígbàmí ọ̀yàgbà ẹranko búburú ń lé mi bọ̀ kò yẹ ọdẹ lélẹ̀ tó túmọ̀ sí wípé ntọ́ bá mú tí wọ́n fi wọ́rú NDA my dear brothers and sisters bó o bá ń fẹ́ sùn lálẹ́ make sure pé o tilẹ̀kùn lé rẹ o tọ́dẹ̀mú tí wọ́n pààyàn ń bẹ̀ tí wọ́n jiyàn gbé tí ò dẹ̀ sí ariwo kankan wọ́n kọjá yẹ o torí pé ikú ń polówó òrò ń gbé wọ̀fà ségesèké ń dàdí lọ náà nìyẹn. ìntọ́ wà níbẹ̀ ni wípé àwọn báńdíìtì ọ̀hún ìjọba fẹ́ ká mọ̀ wípé báńdíìtì gangan ni wọ́n. my dear brothers and sisters ẹ̀yin dádì àti mọ́mì mo láǹfààní àti sọ fún wípé àwọn ológun náà ni wọ́n múra ní múra bandit wọ́n ti negotiate pẹ̀lẹ́nu ọ̀nà because bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ṣé mọ̀ wípé tẹ́ bá fẹ́ wọlé sí ológun àwọn ilé kékeré kan máa wà lókè táwọn jagunjagun wà mẹ́rin tó yẹ pé wọ́n á ti máa rí èèyàn tí ń bọ̀ from afar wọ́n lẹ́ni tí ń bẹ ń bẹ̀ sùn lọ gbogbo àyíká inú ọgbà iléeṣẹ́ ológun làwọn náà máa ń mọ̀ǹtì àwọn sọ́jà sí. ìjọ rọrùn kéèyàn kàn déédéé wọ àgọ́ ọlọ́pàá láì bá èèyàn kankan lẹ́nu ọ̀nà rárá kọ́dẹ̀ walk inside kọ́dẹ̀ má bi léèrè kò rọrùn bẹ́ẹ̀ ká tó sọ pé Nigeria Defence Academy. so níbi tá a ti ń produce àwọn ológun ilẹ̀ yìí
wọ́n lẹ́ni tí ń bẹ nídìí CCTV kámẹ́rà òun náà sùn lọ. tó bá sùn lọ ẹ dákun ṣé CCTV kámẹ́rà náà sùn lọ ni. Are you telling me pé wọ́n rí nǹkan kan pic nínú CCTV kámẹ́rà why tí wọ́n wá jábọ̀ fún wa? kí ló dé tá à ń tanra wa with one nation? Ajagunfo ìfẹ̀yìntì Muhammadu Buhari sọ fúnra ẹ̀ wípé ẹ má àtáàkì àwọn onísùmọ̀mí. Ó ní injustice ní tẹ́ bá pa Boko Haram. Ṣùgbọ́n tí wọ́n bá pàgbẹ̀ tí wọ́n bá pa Yorùbá kò sí nǹkan kan bẹ̀ kì í ṣe injustice. Now àwọn tí wọ́n wọlé yìí honestly sọ́jà ni wọ́n máa jẹ́. Wọ́n dẹ̀ ti mọ àwọn colleagues wọn tó jẹ́ target wọn because hostel wọn ni wọ́n lọ tààràtà tí wọ́n lọ yanjú wọn. Mind you, ní gbogbo ìgbà tí wọ́n bá attack ilé oṣù ológun ní Nàìjíríà kò ní jẹ́ Fúlàní ni wọ́n pa, kò dẹ̀ ní jẹ́ Muslim, ó máa jẹ́ Christian. Don't get it twisted o. Ẹ má ní lọ́kàn wípé wáyé tákàndá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn. No, ẹ̀sìn nílẹ̀ Yorùbá ọ̀tọ̀, ẹ̀sìn lókè ọya ọ̀tọ̀. Ẹ̀sìn ni wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá, ẹ̀sìn ni wọ́n ń ṣe lókè ọya. Because ẹ̀sìn náà ló ti wá débi tá a dé yìí. Ìdí tí wọ́n fi ń ṣẹ̀sìn lókè ọya ni pé tó bá kí ń ṣe Fúlàní tàbáwúsá bọ́ jẹ́ Muslim jù bẹ́ẹ̀ lọ kèfèrí ni ọ́. Ìran Fúlàní kankan àbáwúsá kankan ò ní gbà kó líìdì àwọn nínú ìrun tó bá ti ń ṣe Fúlàní tó ìsáwúsá. Ò lè ever líìdì wọn nínú ìrun. That means wọn ò ní gbàgbọ́ nínú ẹ̀sìn tí ò bá tí wọ́n mú. So now àwọn Fúlàní sọ wípé àwọn fẹ́ ṣe ethnic cleansing. Do you know what that mean? Ìyẹn ni wípé wọ́n fẹ́ pa àwọn ẹ̀yà kan rẹ́ kó lórí ilẹ̀. Wọ́n máa wá lọ ẹ̀yà tiwọn nìkan sórí ilẹ̀. Wọ́n dẹ̀ jẹ́ kó yé wípé táwọn ò bá gba orílẹ̀-èdè yìí dé ìgbèrí òkun àwọn ò ní ti dà àwọn bọnú àkọ́. And you are still sitting there shouting one nation, one nation. You are still sitting there à ń pariwo Yorùbá nation. Ó mọ̀ wípé bí ìrọ̀rùn kan ṣoṣo tó nínú ò darapọ̀ mọ́ wa, ó ń wò wá gẹ́gẹ́ bí aláìníkanṣe aláìmọ̀ tí ń ṣe. My dear brothers and sisters, ò ń dúró de 2023 tó ti mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nígbà náà. Ọ̀rọ̀ Tinubu ló ń gbé sẹ́nu, káàpù Tinubu ló ń dé, fẹ́ẹ̀sì Tinubu ló ń wọ̀, ọ̀dẹ̀gbọ́n kankan lẹ́nu Tinubu ọ̀n láti bí oṣù bíi mélòó kan sẹ́yìn. Ìbáwà lálàáfíà n ti ń ṣẹlẹ̀ ìhùn náà mọ̀mọ́ dá sí i. Àbí torí pé wọ́n fi fọ́tò hàn ọ́, ọmọ pé ó lè wà lórí ìdùbúlẹ̀ àìsàn kí wọ́n pákéjì ẹ̀ gbásọ sí lọ́rùn láti dìde ya fọ́tò ìṣẹ́jú mélòó. Are you still telling me pé òní ń bọ̀ wá dupò ààrẹ ní 2023? Ta wá lọ́hún expect ní 2023? Májíìkì wo lẹ́ni yẹn fẹ́ wá perform tí Nàìjíríà ṣe fẹ́ dáa? Nàìjíríà ò dáa nígbà tá a wà ní 90-something-thousand people. Nígbà tá a wà ní 100,000 people, 120 àbí 190-something million jàre. 100 million, 120 million, 140 million, 145 million, 160 million, 170 million, 180 million, àti wá lé ní 200 million naira, 200 million people. Now, májíìkì èwo lẹ fẹ́ perform láti tún Nàìjíríà ṣe? Májíìkì tẹ́ rí perform nígbà tó wo epo gbówó sókè dáadáa tẹ́ ẹ rí iná tẹ́ ẹ rí lò. Àwọn tí ó kò jẹun ń kó tí wọ́n jẹ ni. Kò sí nǹkan amáyédẹrùn kankan tá a rí kò sọ́dún tó bẹ́ta ọdún kankan.
the rate tí nǹkan fi wọ́n lónìí kò wọ́n tó bẹ́ẹ̀ rí and I am telling you pé kò tún wá sinmi every blessed day lọ́wọ́n sí. àtáàkì Nigeria Defence Academy kí làwọn nǹkan tó fa sábàbí? òun ni wípé high rank pátápátá mo gbọ́ pé ẹnìkan tí wọ́n pa níbẹ̀ nínú àwọn ẹni tán jí gbé yẹn tán pa ó dà ní pé méjọ ni. àwọn tó hẹ̀dẹ̀ sọ́jà Fúlàní lọ́pọ̀jù nínú wọn láwọn tó lẹ́nu tó lágbára ń bẹ̀. ohun tí wọ́n fẹ́ ni pé kó jẹ́ ẹ̀yà tiwọn nìkan ló máa wà ń bẹ̀. wọn ò tí ì pa Fúlàní kankan rí nínú àwọn tí wọ́n ń pa. wọn ò tí ì jí kankan gbé rí nínú àwọn tán jí gbé. tó o bá wá rí lè tán jí gbé tàbí tán pa tó o fẹ́ mention fún mi that means wọ́n kàn fi ṣe scapegoat ni ajẹ́pọ̀ ti nù ó ti ṣẹ̀ wọ́n kàn you know now. so báwo ni gbogbo nǹkan iṣẹ́ máa ṣẹlẹ̀ tí wọ́n dẹ̀ tún ní lọ́kàn wípé one nation náà ní tọ́ dẹ̀ tún expect 2023 pé magic kan máa ṣẹlẹ̀ no magic. tó bá wò dáadáa ìgbàkígbà tí àwọn onísùnmọ̀mí àwọn Boko Haram tí wọ́n bá àtáàkì ìlú kan tẹ́yìn ìlú yẹn wá wò wípé a ṣetán láti defend ara wa ìgbà yẹn ni ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ńlọ máa kó àwọn sọ́jà wá láti wá àtáàkì yín. ẹ fi ti Imo example mo gbọ́ pé wọ́n ti ń lo helicopter láti yìnbọn sáwọn èèyàn ń bẹ̀ báyìí ìròyìn tuntun nu. ẹ wo ti Plateau Nàìjíríà ti wá di graveyard everyday ni wọ́n sà ń pààyàn ni wọ́n ń pààyàn ni wọ́n ń pààyàn everyday ni wọ́n ń jìyàn gbé. ìjọba dẹ̀ ti sọ pé NBC ti sọ wípé anybody ò gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa àwọn bandits mọ́. ẹ gbọ́dọ̀ sọ pé wọ́n pààyàn gbọ́dọ̀ sọ pé wọ́n gbéyàn gbé mọ́ jiyàn gbé mọ́ yẹn nílé iṣẹ́ rédíò àti tẹlifíṣàn tí ọ̀kan àwa ní tiwa. My dear brothers and sisters àwọn tí ń kàn yìí sówò wọ́n bẹ́ẹ̀ ni ṣé báwọn náà ṣe plan ẹ̀ nìyẹn. kí ni tó wọ́ọ̀kì ní Nàìjíríà? ẹ̀ka òfin kò wọ́ọ̀kì, ẹ̀ka ìṣúná kò wọ́ọ̀kì, ẹ̀ka ẹ̀kọ́ kò wọ́ọ̀kì, ètò ìrìnnà kò wọ́ọ̀kì. ṣé bẹ́ẹ̀ ṣàjọyọ̀ ń jò ní pé wọ́n ti ṣe metro wọ́n ti ṣe railway line láti bo síbo mélòó lẹ ní mélòó ló fi ń rìn? because àìmọye ìlú àìmọye orílẹ̀-èdè tó jẹ́ African countries òun náà ló jẹ́ wípé ìgbé ayé wọn bẹ́tà ti Nàìjíríà wọ́n dẹ̀ ń pè yín ní giant of Africa. ń bolẹ̀ giant sí giant ní population lásán giant ní nǹkan àmúsọ̀rọ̀ giant ní nǹkan amáyédẹrùn giant ní ètò ààbò giant ní àlàáfíà lírí lásán nìyín. kò sí kójúmọ́ mọ́ káriwo ẹ̀kún ọmọ sọ nínú àwọn ilé kan ikú Ọlọ́run dẹ̀ kọ́ ní pa wọ́n tọrẹ́ ń tọ́ fọwọ́ rọrí kú ó kú ikú Ọlọ́run nìyẹn mi wọ́n máa búcha wọn ni kùn wọ́n nìkan tí ẹlẹ́ran gangan ò ní láǹfààní àti kun ẹran. àná àbíjọ́ wo ni mò ń wò tán lọ ń gbé àwọn òkú àwọn èèyàn tó kú síwájú ilé ìjọba ìpínlẹ̀ Jos. everyday ni wọ́n àtáàkì wọ́n bẹ̀ yẹn everyday náà ń pààyàn. ìjọba dẹ̀ fẹ́ sọ fún wa wípé bandit làwọn tó wá wọn ì sí bandit. sọ́jà ẹgbẹ́ wọn tó ní mission tí wọ́n ránṣẹ́ ni wọ́n wá jíṣẹ́ wọn. ibo ni gọ́fìmẹ̀ntì yìí máa lè gbé ní tí wọ́n ń gbé ibo ni wọ́n lè gbé dé. ṣé bá ṣe sọ́fà ọdún yìí jálẹ̀ ọdún tí ń bọ̀ jálẹ̀ kẹ́ ẹ tó máa retí 2023 nìyẹn.
èèyàn mélòó ló máa ṣẹ́kù tí wọ́n bá rí tòkè lọ́hùn ṣe wọn ò tí ì ní darí wásàlẹ̀ tí wọ́n bá darí wásàlẹ̀ kí la ní ta fẹ́ fi resist wọn. àwọn ẹ̀yà Ìgbò resist ni wọ́n ń pa kúkúrú tán pa gígùn lọ́dọ̀ wọn lónìí. Gọ́vnà Ortom ó sọ fáwọn èèyàn ẹ̀ pé kí wọ́n resort sí self defence ni wọ́n àtáàkì wọn lójoojúmọ́ sí yìí. And mind you, my dear brothers and sisters, sọ mọ̀ pé wọ́n ti disarm wa. àwọn tó níbọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ní láńsẹ̀sì ìjọba ti ní kán revoke ẹ̀. ẹnìkankan ò gbọ́dọ̀ ní access sí ìbọn mọ́ bóyá pistol àbí ìbọn gbọ́ọ̀rọ̀ àbí double barrel. ṣùgbọ́n àwọn Fúlàní tí wọ́n ń daran àwọn Boko Haram ISWAP àwọn kó sophisticated weapon ni wọ́n ń kó káàkiri machine gun kò sí tí ò sí lọ́wọ́ wọn pop action. AK-47 eléyìí tó jù báyìí lọ eléyìí tó máa wá jẹ́ bànújẹ́ ọkàn ń bẹ̀ ni pé ńgbà tó bá rọ́mọ Yorùbá tí ń sọ pé kẹ́ ẹ mọ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ ńgbà tó bá rọ́mọ Yorùbá tí ń yìn wọ́n ńgbà tó bá rọ́mọ Yorùbá tí ń yin Buhari ọkàn wò báyìí wípé kọ́kọ́rọ́ orí àwọn èèyàn ti sọnù. These people are just mad, they are crazy. ẹ má bínú ìjọ tó bá kàní lára làádì kó kújó because ẹni tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n yóò fojú inú wo wípé Yorùbá nation everybody ló yẹ kó jáde sí i. àwọn èèyàn wà nílùú Àbújá wọn ò ṣẹ̀ o wọn ò pààyàn o ilé ẹjọ́ fún wọn ní bail ilé ẹjọ́ ti sign bail order DSS kọ̀ wọn ò fi wọ́n sílẹ̀ títí dòní. àwa wá ń ṣàjọyọ̀ lọ́jọ́ bíi 4-5 sẹ́yìn a ní wọ́n ti sign bail warrant àwọn 4 wọ́n ń bọ̀ nílé ká máa múra àwọn 8 tó kù DSS ò release wọn. ọdẹ dákẹ́ mọ́nú ilé ó lè kì mọ́ bẹ́ẹ̀ ọ̀ sọ nǹkan kan ọmọ wípé ó lè kàn wọ́n náà lọ́la. gbogbo àwọn tí wọ́n mú sílùú Àbújá alihamudulilayi kò sí kankan nu wọn tí bí ń pa. gbogbo wa ò lówó lọ́wọ́ o àjàjẹ́ yóò mo láǹfààní àti sọ fún ọ pé public school làwọn ọmọ mi wà o ṣùgbọ́n à ń rí gàrí mu ṣùgbọ́n still a sì tún ń fi àkókò wa risk ẹ̀mí wa láti jà fún àwọn ẹlòmíì. n tí mo ń gbìyànjú àti sọ fún ọ ni pé kò ṣẹlẹ̀ tó ga jura wọn lọ nínú èmi àti ẹ àti àwọn tó wà nílùú Àbújá ṣùgbọ́n kì í ṣe nǹkan tá a fẹ́ jẹ lọ́wọ́ wa. àwọn máìdì láti mu gàrí àárọ̀ mu gàrí lálẹ́ ká skip tọ̀sán fọ́múlà lókù tá a tún fi ń jẹun wọ́n ń ṣe o omi ló pọ̀ jọ́ka lọ wọ́n ń ṣe o fọ́múlà 010 001 kílẹ̀ ti rí sí ṣe o omi ló pọ̀ jọ́ka lọ wọ́n ń ṣe o kájẹ tọ̀sán mọ́ lè jẹ talẹ́ ká pé ibi mọ́nú lọ síbi iṣẹ́ ká fi gúgúrú àtẹ̀pàṣẹ lọ́ǹṣì. ìtọ́ yẹ kí wọn náà ó pẹ̀lú wa a ní ká máa ṣe door to door evangelism nípa Yorùbá nation ká máa enlighten àwọn èèyàn wa ká máa educate wọn ká máa já wọn sí i ká ṣàlàyé ìdẹ̀rùn tí ń bẹ nínú òmìnira kíkó lára Nàìjíríà right to self-determination bá a ṣe ń sọ fún wọn ó dàbí ẹni pé ẹ̀yìn gbàlà yín gbàdó sí ṣe ni wọ́n ń wéèfù ẹ̀ báwọn olóṣèlú bá pè wọ́n lọ́la wọ́n ń rọ́ gírígí wọ́n ń dà gírígírí bẹ́ẹ̀ ni ó lè jẹ́ fẹ́ẹ̀sì lásán ni wọ́n máa pín fálákọrí ara wọn kò tún ní kárí o wọ́n lè fún wọn ní fẹ́ẹ̀sì 5 fèèyàn 50 wọ́n dẹ̀ tún máa já sí. tálákọrí wọn bá lọ ilé olóṣèlú gbọ́n bá fún wọn lówó at least ní tó máa kẹ́ni kọ̀ọ̀kan wò ju 500 naira lọ tẹ̀ríntẹ̀rín wọ́n sì tún fi gbà á. lẹ́ẹ̀fì mọ̀ wípé bíyà ò bá tí ì jẹni ìyá ń rí kinní kan panu lọ́wọ́ ni àwọn èèyàn kan ti bá òsì àti sẹ́múlẹ̀ bí ẹ̀gbẹ́ ẹ̀sù kò sí nǹkan tẹ́ lè ṣe ẹ̀ lé mú wọn kò níbẹ̀. Yorùbá ní ọmọ òsì kò sí gbàwò
àwọn èèyàn kan kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe fún wọn òṣì ó ti bá wọn lára mu ó tẹ́ wọn lọ́rùn. now ìjà ń bọ̀ ni kò dé o because ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ó ní lọ́kàn láti islamize Nàìjíríà ẹ̀kọ́ lẹ̀ kẹ́ẹ̀tó kọrúkọ mi tì í kọ́lọ̀ ń fún mi lórí ọ̀fẹ́ mò ń bọ̀ wá tú àwọn àṣírí kan. ẹnìkan ní Mr. Akanda àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń sọ yẹn ẹ̀rù ń bà mí o ó yẹ kẹ́ ẹ kúrò ní Nàìjíríà mo ní no mi ò ní kúrò ní Nàìjíríà torí ẹnìkan orò ní mí orò mọ́sọ̀kò ó ní tó mọ lọ́wọ́ yìí wọ́n sọ ọ́ ìmí mo lè má sọ ní tí n bá ti sọ mo ti sọ yóò dẹ̀ wà nínú àkọọ́lẹ̀ pé mo ti sọ ìwọ òpònú tó ọ̀dẹ̀ gbọ́ náà yóò wà nínú àkọọ́lẹ̀ wípé kò wọ́ ló fi gbọ́ because a day is coming very very soon kọ́lọ́mọ́jàrí o ojú Ọlọ́run náà ní ṣe wáyé o tí wọ́n mọ̀ mú èèyàn síta láti inú ilé dú lọ́rùn bí ẹran ṣebí inú oko wọn ti ń pààyàn báyìí ṣebí lóru wọn sì ń wọlé lójúmọmọ wọn mọ̀ wá. o ní access sí bọ́ǹtì ẹ̀ o ní access sí bọ́ǹbù ṣùgbọ́n àwọn kan ní access sí wọ́n ń gbé kọ́rùn. ọ̀gá ọlọ́pàá ń tẹ̀lé Gumi lọ negotiate pẹ̀lú àwọn bandit wọ́n ń kó ọta kọ́rùn bí ọta Rambo. wọ́n ń pàṣẹ fáwọn sọ́jà ọlọ́pàá tó fẹ́ bá wọn wá pé kí wọ́n drop ìbọn wọn jìnnàjìnnà kí wọ́n tó di pé wọ́n máa wá sọ́dọ̀ àwọn. now mo sọ fún ọ wípé number one ethnic cleansing ní tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àti islamization and gọ́ọ̀mẹ̀ntì ń ró àwọn onísùmọ̀mí lágbára against the citizen. ìwọ lè má gbàgbọ́ tó bá yá yóò mọ̀ yé ọ because mélòó ni Boko Haram mélòó ni ISWAP tí iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí ò fi ṣẹ́gun wọn tán láti ẹjọ́ yìí. wàá ti rí i pé ẹ̀tàn wà nínú ìgbógun tiwọn tí wọ́n ní wọ́n ń gbógun tiwọn. ìdí ni pé wọn ò fẹ́ ṣẹ́gun wọn àwọn kan fi wọ́n ṣe business. yes I can say that categorically pé àwọn kan fi ọ̀rọ̀ àwọn bandit ṣe business. Kennedy every blessed year ni gọ́ọ̀mẹ̀ntì ń ya owó sọ́tọ̀ nínú allocation tí wọ́n fi ń fight terrorism. that means wọ́n play wa nìyẹn. because ó rọrùn láti ṣẹ́gun wọn how many a day. àwọn mélòó ni Taliban tó ṣẹ́gun sọ́jà Afghanistan maybe 10,000 Taliban wọ́n win ní 70,000 soldiers. Kennedy torí pé olè ilé ńlọ fa tìta wọlé. Taliban ń bẹ nílé iṣẹ́ ìjọba Afghanistan wọ́n ń bẹ láàrin àwọn amòfin wọn wọ́n ń bẹ láàrin mínísítà wọn wọ́n ń bẹ láàrin gómìnà wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Boko Haram ṣe wà nílé ìjọba ní Nàìjíríà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Boko Haram ṣe wà nínú àwọn governors gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe wà nínú àwọn senators nínú àwọn ministers. ǹjẹ́ gbọ́n kankan lẹ́nu the first minister ojú ọ̀dẹ̀gbà wọn tì báwo náà ṣe fẹ́ sẹnu ròyìn níta láàrin ìlú láàrin àwọn ẹkẹgbẹ́ wọn lórílẹ̀‐èdè àgbáyé wípé àwọn onísùnmọ̀mí o wọ́n wọ Nigeria Defence Academy o wọ́n pààyàn méjì o wọ́n jiyàn kan gbé lọ how manage kí náà gbé wá tán fi escape bẹ́ẹ̀. because kánìkì ṣe wípé àwọn ọ̀gá lọ́wọ́ sí ni wọn ò ní wá bẹ́ẹ̀ kí wọ́n lọ bẹ́ẹ̀ casualty gbọ́dọ̀ wà. retreat gbọ́dọ̀ wà.
ṣùgbọ́n bá ń ṣe wá náà ni wọ́n ṣe lọ ìkan kò kú láàrin àwọn bandit wọ́n dẹ̀ wọlé iṣẹ́ ológun wọ́n dẹ̀ lọ bẹ́ẹ̀. now kò sí gúrùpù tẹ́rọ́rìsì kan tó lè wọ iléeṣẹ́ ológun bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo nǹkan agbára tí ń bẹ ń bẹ̀ kí wọ́n dẹ̀ wọbẹ̀ bẹ́ẹ̀ láyọ̀ àtàláfíà jáde ń bẹ̀ láyọ̀ àtàláfíà gbogbo ẹni tó lọ láyọ̀ àtàláfíà lọ́dẹ̀ tó ń jáde láyọ̀ àtàláfíà ẹ̀dẹ̀ sọ wípé bandit ni ẹ mọ̀ wípé wọ́n fẹ́ yanjú àwọn èèyàn kan láàrin wọn wọn dẹ̀ fẹ́ kó ti ọwọ́ àwọn wá ni wọ́n ṣe rán àwọn yẹn wá wọ́n ti sílẹ̀kùnlẹ̀. now Àkàndá kó tó di pé màá tẹ̀ síwájú mo níṣẹ́ tí mo fẹ́ jẹ́ fún yín pápápá náà ni o ẹ má bínú. mi nílé pé èyí tí tẹ fi ń gbọ́ mi ò ní í di o mo sì kí gbogbo ojú tó ń wò mí nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ìṣe wa ìpè ìlera yín òun ló jẹ wá lógún òun ló tún wá wá sí ojú ìwòran yín ní àsìkò yìí fún oríṣiríṣi ìṣòro tó lè máa dà wá láàmú iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú jẹ́ iléeṣẹ́ tí ń fi ewé àti egbò gbé egbògi oríṣiríṣi jáde fún oríṣiríṣi àìsàn tó lè máa dà wá láàmú àwọn àìsàn tí wọ́n lè sọ pé àìsàn yìí kò sóògùn fún agbára Ọlọ́run ká Ọlọ́run tó dá wa òun ló dá ewé tó dá egbò tó sì ti fi àṣírí yẹn pamọ́ sọ́wọ́ àwọn tó fún ẹ̀bùn ní fún ilẹ̀ adúláwọ̀ ó dẹ̀ ti fún wa láti máa lò ó lè jẹ́ bó ṣe yẹ kó jẹ́ àwọn ewé àtẹ̀gbò yìí àti wá gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé tó sì ń ṣe bẹbẹ lágbo ara gẹ́gẹ́ bí ti àtijọ́ irú àwọn nǹkan wo ni àwa máa ń gbé ṣe nílé iṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú a lè mẹ́nu bà gbogbo ẹ̀tọ́ ṣùgbọ́n máa bẹ̀rẹ̀ látòrí ìta ń pè ní hepatitis jẹ́ òru inú ẹ̀dọ̀ tó bá ti ń ṣe ni ó lè jẹ́ kójú máa yẹ́lò ó lè jẹ́ kítọ̀ máa yẹ́lò ó lè máa fà kínú máa wú kínú máa dùn ni àìsàn tó ń pè ní hepatitis ni òru inú ẹ̀dọ̀ ni wọ́n á dẹ̀ ti wá sọ pé àpò lóògùn ẹni tó bá ti ń ṣe ó máa lògùn títí láéláé rárá o ewé àti egbò wà láti bá yín bójútó pẹ̀lú ògbọ́n Ọlọ́run tí hepatitis yẹn tá a lọ sókun gbàgbé bákan náà ni àwọn tó ní arthritis ìrora ríkèríkè ẹ rí i pé gbogbo ìgbà ni mo máa ń mẹ́nu bà nítorí pé ìṣòro tó wọ́pọ̀ láàrin àwọn èèyàn ni tí wọ́n sì ti gbàgbé pé tí wọ́n gbà wí pé tó bá ti ń ṣèyàn ó ti parí nìyẹn rárá o kò parí bí korúkún máa dùn ni bí kíbàdí máa dùn ni kéjìká máa dùn ni ẹlòmíì ò ní lè gbà pá sókè ẹlòmíì tó bá ó nílé orí òkè ló ń gbé tẹ́lẹ̀ kó lè gúnkè mọ́ tó bá rìn láti ibìkan sí ibìkan á máa rẹ̀ á máa mí hẹlẹhẹlẹ orúkún á máa ró orúkún ẹlòmíì á máa wú ìbàdí ẹlòmíì ò lè nà dúró dáadáa tí ìbàdí á máa dùn ẹlòmíì tó bá jí láàárọ̀ tó bá fẹsẹ̀ lélẹ̀ àtẹ́lẹsẹ̀ máa máa kán tátẹ́lẹsẹ̀ yìí máa máa tá tó máa máa ró ẹlòmíì ẹsẹ̀ méjèèjì máa máa gbóná ẹlòmíì máa ní ẹsẹ̀ yẹn ó ń ta òun ni oríṣiríṣi ìṣòro ló lè wà ó ṣeéṣe kó jẹ́ rheumatoid arthritis lónìí ó ṣeéṣe kó jẹ́ osteoarthritis lónìí ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ gout nìwọ̀n ní tiẹ̀ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú tàbí kẹ́ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ tún rí bákan náà mọ́ gbogbo àwọn oríṣiríṣi ibi ni iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú fi kalẹ̀ sí nílẹ̀ Yorùbá torí ẹ̀tẹ̀ bá ti pè mí á máa júwe ibi tá a bá wà fún yín bákan náà ni àwọn ọkùnrin tó ní kùdìẹ̀kudiẹ lágbára wọn ìṣòro oríṣiríṣi ló lè wà lára tó lè fa wàhálà bóyá ọkùnrin tó ti ní infection tí à ń pè ní àìsàn abẹ́ tó ti pẹ́ ó lè fà á kí ìṣòro wá máa dé sí àgọ́ ara wọn ó lè fà kí ìsàlẹ̀ inú máa dùn yàn ó lè fà kí bàdí máa dùn yàn ó lè wá fa ìṣòro kéèyàn má lè tọ̀ dáadáa tí ẹlòmíì tó bá ti ń tọ̀ á máa ní ìrora tó bá ti ń tọ̀ ẹlòmíì ó ṣeéṣe kó jẹ́ urinary tract infection lóní ẹlòmíì dẹ̀rẹ̀ tí infection ìbá ti pẹ́ ó lè wá di ìṣòro fún ẹlòmíì ó lè jẹ́ enlarged prostate lóní kí ló ń jẹ́ enlarged prostate ọkùnrin nìkan ló máa ń ní ìṣòro prostate yìí prostate problem ẹlòmíì wọ́n á ní prostate cancer ni èyíkéyìí tí ìbá jẹ́ ìṣòro ọkùnrin ni tó bá ti wà lára prostate yẹn á máa tóbi sí i á tóbi kọjá bó ṣe yẹ kó rí ẹlòmíì á wá jẹ́ kó máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ẹlòmíì lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó mọ́ ẹlòmíì dẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí báyìí ìtọ̀ yìí á ti máa jábọ́ bẹ́ẹ̀ làwọn míì á ní ìṣòro tí wọn ò ní lè rí ìtọ̀ yìí tọ̀ rárá tó jẹ́ pé àti tọ̀ ó máa ní wọ́n lára tó bá ti fẹ́ tọ̀ á máa ta wọ́n á máa ro wọ́n ẹlòmíì ẹ̀jẹ̀ á tiẹ̀ máa jáde pẹ̀lú ìtọ̀ ẹnikẹ́ni tó bá nírú àwọn ìṣòro yìí ẹ jẹ́ kí wọ́n pe iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú
bóyá oníṣòro òun tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ṣé wá ní nǹkan oríṣiríṣi ló lè fà ká máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ẹlòmíì diabetes ló fà tó ń tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ àtọ̀gbẹ tàbí ìtọ̀ ṣúgà diabetes insipidus or diabetes mellitus diabetes insipidus yẹn ìyẹn làtọ̀gbẹ ó máa jẹ́ kíyàn tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ diabetes mellitus ìyẹn ni ìtọ̀ ṣúgà ó lè níyẹn kó o má tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ṣùgbọ́n ẹlòmíì tó bá dẹ̀ ní á tún máa tọ̀ bákan náà làwọn tó ní weakness of bladder ó lè fà kó máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ẹlòmíì tó bá ní kidney infection ó lè fà kó máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ẹlòmíì tó bá ní urinary tract infection ó lè fà kó máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ gbogbo oríṣiríṣi nǹkan ló lè fà ẹnikẹ́ni tó bá ti níṣòro yẹn ẹ jẹ́ kí wọ́n kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bóyá àwọn ọkùnrin tí wọ́n dẹ̀ lè ṣe ojúṣe wọn bí ọkọ nínú ilé ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó jẹ́ pé tó bá ti ní àjọṣepọ̀ láàrin ìṣẹ́jú méjì ó ti da tara ọwọ́ ẹ̀ lẹ̀ ìyẹn ló ń pè ní premature ejaculation weak erection jẹ̀dí ní a ní 3-in-1 tó wà òkè tó wà perfect fáwọn ọkùnrin tí wọ́n bá lè ti ń lò á correct system wọn ni á dá wọn padà sí bó ṣe yẹ kó wà pẹ̀lú ògo Ọlọ́run ò ní rí bẹ́ẹ̀ mọ́ kọ́tẹ̀ tó lò tán mo dẹ̀ ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìgbà àwọn tó lò wọ́n ti ń sọ fáwọn èèyàn wọ́n dẹ̀ ti ń jẹ́rìí sí agbára Ọlọ́run wọ́n dẹ̀ ti ń pè mí àwọn fún wa nọ́mbà yìí wọ́n fún wa nọ́mbà yìí ni a ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí yín náà níṣòro ṣe ẹ gbìyànjú Godwin Ìyá Ìjẹ̀bú wò ẹ ní kábàámọ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ iṣẹ́ tí mo jogún látọ̀dọ̀ bàbá mi ni Godwin Ìyá Ìjẹ̀bú ọmọ bíbí ìlú Ìjẹ̀bú ni mí iṣẹ́ tí bàbá mi ń ṣe ni iṣẹ́ tí bàbá ìyá mi ń ṣe ni iṣẹ́ tí wọ́n bí mi sínú ẹ̀ ni mo tún kàwé mo padà tún wà lọ bá wọn láti máa ṣiṣẹ́ yìí pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá kàn sí wa ò ní kábàámọ̀ kí wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 tàbí 09060708029 09060708029 kó wá sí ibi tẹ́ wà tí egbògi Ìyá Ìjẹ̀bú òdì mo wà lamẹ́ríkà ni mo wà ní London mo wà ní UK mo wà ní Nàìjíríà mo wà lẹ́kọ̀ọ́ mo wà ní Ìbàdàn gbogbo ibi tẹ́ bá wà lẹ́gbògi wá máa ti tọ̀ yín lára ẹ ṣáà ti sọ ohun tẹ́ fẹ́ nọ́mbà tí mo ń sọ yìí òun náà ni nọ́mbà tí mo fi ṣe WhatsApp 08033303477 ẹ̀yin èèyàn tẹ́lẹ̀ máa ń pè mí nígbà mi tí láì máa ń bísì kì í ṣẹjọ́ mi ìgbà míì láì máa ń bísì ìgbà míì ìdẹ̀lẹ̀ nẹ́tíwọ̀kì ìlú wa yìí ó máa ń rí bákan ó lè máa ríǹgì lọ́dọ̀ yín kó má ríǹgì dé ọ̀dọ̀ ti tèmi tẹ́ bá ti fi voice note lẹ̀ èmi ó pè yín á jọ jíròrò lórí ẹ̀ á jẹ́ ìyanjú ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run kò ní rí bákan náà mọ́ ẹ ṣáà má ṣe gbàgbé ẹ pé iléeṣẹ́ Godwin sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń ṣe 08033303477 àjíǹde ara ó máa jẹ́ o a ò ní fàìsàn ló ń bá iléeṣẹ́ Godwin ló sọ pé àlàáfíà lójú o.
iṣẹ́ ọwọ́ rẹ̀. ṣe fún ọ tó lè fọwọ́ lẹ́rán. Kí ló ṣe fún ọ tó lè fọwọ́ lẹ́rán kó máa wòye wọn. Tómi. Ọgbọ́n tí mo wí sẹ́yìn. Bàbá bá ṣubú àwẹ̀yìn wo gbẹ̀nìyàn tó dìde o para bàbá. Ẹ̀wẹ̀ nìyàn ẹ̀ ò ráyè lóde náà. Ohun tí mo ń sọ fún ẹ ni wípé òun tó wà lórí ẹ̀mí Fúlàní. Òun náà ni wípé láti overrun àwọn ẹ̀yà tó kù lórílẹ̀‐èdè Nàìjíríà ethnic cleansing. Ẹ má bínú ẹ foríjì mi pẹ̀lú àǹfààní àti gbọ́ voice mi o. Níbẹ̀ náà ni mo ti ṣàlàyé wípé àwọn òpònú kan àwọn ọmọ àlè kan nílẹ̀ Yorùbá máa gbìyànjú ní lọ́kàn láti ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè actualize dream wọn yún láti gba ilẹ̀ wa. Wọ́n máa
máa wá lórúkọ ẹ̀sìn, wọn ò ní lo ẹ̀sìn kìrìsìtẹ́nì, wọ́n mọ̀ wípé àwọn ò lè rí lò láti penetrate ẹ̀sìn Islam ni wọ́n máa lò. ènìyàn yẹ ṣọwọ́ rẹ̀ wò ènìyàn. ṣé ẹ mọ̀ wípé nílẹ̀ Yorùbá as I said ẹ̀sìn là ń ṣe, lọ́dọ̀ tiwọn ni wọ́n ti ń ṣe ẹ̀sìn. tẹ́ ẹ bá gbàgbé mo ní kò sí bẹ́ẹ̀ ṣe jẹ́ mùsùlùmí tó wọn ò ní gbà kẹ́ ẹ léèdè run nílẹ̀ Haúsá nílẹ̀ Fúlàní lọ́dọ̀ àwọn Fúlàní. níbẹ̀ ni mo ti wá ní lára àwọn tí yóò ní lọ́kàn láti ràn wọ́n lọ́wọ́ náà ni Ishaq Akíntọ́lá alága MOREC àbí ààrẹ MOREC ìyẹn Muslim Rights Concern ní Nàìjíríà. ọmọ Yorùbá ni wọ́n máa lé Yorùbá ni o, ibi tẹ́ ẹ bá ń lọ ọ̀tọ̀ ló máa ń gbà, ẹgbọ̀tún yóò gbòsì ẹgbòsì yóò gbọ̀tún. ènìyàn yẹ ṣọwọ́ rẹ̀ wò ènìyàn. ọmọ ìyẹn àwọn ọmọ Yorùbá tí wọ́n wà too greedy tí wọn ò rántí ẹ̀yìn ọ̀la tọ́já pé òní lásán ni wọ́n ń wò, wọn ò ní estate láti tẹ̀lé wọn, ṣùgbọ́n tán bá tẹ̀lé wọn má gbàgbé pé Kírísítẹ́nì náà ò ní mọ́wọ́ lẹ́rán. ènìyàn ẹ̀wù ráyé lórí. ìtumọ̀ eléyìí ni wípé yóò wá dìjà ẹ̀sìn, ọgbọ́n ìrùn àtejò àti àgbẹ̀ ni Fúlàní ó wá lò. ṣé ẹ ti rántí ìtàn ìrùn ejò àti àgbẹ̀? Fúlàní ló dúró gẹ́gẹ́ bí àgbẹ̀, àwa Yorùbá la dúró gẹ́gẹ́ bí ìrùn, ẹ̀sìn ní ejò. Fúlàní dúró gẹ́gẹ́ bí àgbẹ̀, ẹ̀sìn ní ìrùn, ejò ní ọmọ Yorùbá. èmi Àkàndá dúró gẹ́gẹ́ bí òǹpìtàn, gẹ́gẹ́ bí òǹpàtàn, gẹ́gẹ́ bí òǹrọ́tàn, gẹ́gẹ́ bí òǹrọ́ àrọ́bá tí í ṣe bàbá ìtàn. My dear brothers and sisters, yé gbọ̀n bí ewé ojú omi, yé kánjú ojú rọ̀ kí lọ́hún kán, ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí ni kó jẹ́ kájọ ṣàpérò lé lórí. wọ́n ń bú yẹ wọ́n ń bú babẹ́ ọlọ́jọ́ kú rẹ̀ tí ìpè ọjọ́ kú rẹ̀ ti pé wọ́n yẹ ni o. gbọ́ ọ̀rọ̀ yìí lónìí kọ́ mọ́ bá a dá ọ lẹ́jọ́ lọ́la, sọ gbàgbé wọ́n sì ń mẹ̀lẹ́ńbẹ̀ báyìí inú oko ni wọ́n ti ń pa àwọn èèyàn. A day is coming very very soon tí wọ́n mọ̀ wọlé mú ọmọ ta lójú bàbá ẹ̀ dú lọ́rùn bí ẹ̀ ń dúnran, mú ìyàwó jáde lójú ọkọ ẹ̀ dú lọ́rùn bí ẹ̀ ń dúnran, mú ọkọ jáde lójú ìyàwó àtàwọn ọmọ ẹ̀ dú bí ẹni dúnran. kí ló ṣe fún ọ tó lè fọwọ́ lẹ́rán. pápápá báwo ni ọ̀rọ̀ àgbẹ̀, báwo lọ̀rọ̀ èrùn, báwo lọ̀rọ̀ ejò ṣe jẹ́? kí ló ṣe fún. àwọn Fúlàní tí wọ́n jẹ́ àgbẹ̀ wọn ò tì wá síra wa, ṣe mọ̀ wípé tí àgbẹ̀ bá mọ ibi tí èrùn wà nínú oko, tí ejò sì ń lé àgbẹ̀ yóò wá dọ́gbọ́n kọrí sọ́nà ibi táwọn èrùn wà. tó lè fọwọ́ lẹ́rán kó máa. òun tó ti mọ ibi tí wọ́n wà yóò fò kọjá lórí wọn, tí ejò yìí bá ti kọjá láàrin àwọn èrùn tó kọjá níbi agìyàn èrùn, àwọn èèyàn mọ̀ jájẹ bí tóun bá ti ń gbìyànjú láti fẹyín já wọn kó lára ẹ̀ ni ó ti máa gẹ́ra ẹ̀jẹ̀ ibi tí ó kú sínú. lẹ́yìn ikú ejò lẹ́yìn ikú ejò náà làgbé ọ̀wà gbé ganmọ́lé tàbí tarí ni yóò wá fi fín àwọn èrùn tó kù yóò pa wọ́n. ìgbà náà làgbẹ́ òtó láǹfààní àti gbádùn inú oko rẹ̀, ìyàn Nàìjíríà tán tí wọ́n rí gẹ́gẹ́ bí oko wọn tí wọ́n ní ilẹ̀ ìní bàbá àwọn Usman Dan Fodio ni. pé táwọn ọ̀bádẹ́ gbalẹ̀ yìí dẹ́gbèrè òkun àwọn ò ní kídà àwọn bakọ̀. My dear brothers and sisters, wọ́n mí ni ẹ o, wọ́n dẹ̀ rẹ́dì láti ṣe bẹ́ẹ̀. tèmi àtiwọ́ bá mọ́wọ́ lẹ́rán ta ni kò tó nǹkan tí kì í jẹ́ kọ́ máa lágbẹ̀rẹ̀ ọ̀rọ́kọ́, kò tó nǹkan tí fìlà àwọn aráabí fi kò pẹ́ kí yóò yé ọ kò yé wọn yóò yé wọn lọ́la. tómi pé lágbè pa o. ká ẹ̀wù ènìyàn ẹ̀wù ráyé lóde náà. ìjà máa lè escape ẹ̀ sí àwọn mùmìnì tí ń bẹ láàrin wa, ṣé wọn ò ní sọ wípé well ẹlẹ́sìn mi lélẹ́yìí ọbẹ̀ tà kí n tẹ̀lé ẹlẹ́sìn mi lọ, ṣé wọn ò ní dàwárú, tán bá dàwárú ṣé wọn ò ní ráàyè penetrate, tán bá penetrate sí àlá wọn ò ní di mímúṣẹ. because tán bá fẹ́ wọlé ṣàríà ni wọ́n gbà wọlé, ohun tán dẹ̀ máa sọ fún wa ni wípé ṣàríà yìí mùsùlùmí nìkan ló wà fún. tí kírísítẹ́nì bá ṣẹ̀ ń kọ́ sí wọn ò ní dájọ́ fún.
Buhari ní tí àwọn bá gé ọwọ́ mùsùlùmí sí bọ́wọ́ mùsùlùmí làwọn ń gé, ó yẹ kó jẹ́ ìpèníjà tàbí ìpèsè àkíyèsí ìpèsájọ ìrònú fún kìrìsìtẹ́nì tí ń bẹ́ẹ̀ tí Buhari sọ nìyẹn. I'm coming to come and quote him. ọmọ ènìyàn ẹ ò ráyè lóde náà. gbọ́n tí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari sọ màá sáré kò tiẹ̀, ó ní Sharia should be introduced in full across Nigeria. I will continue to show openly and inside me the total commitment to the Sharia movement that is sweeping all over Nigeria. God willing, we will not stop the agitation for the total implementation of the Sharia in the country. It is a legal responsibility which God has given us. Ọlọ́run wo ló fún yín nígbà wo ló bá yín sọ? Within the context of one Nigeria, to continue to uphold on the practice of Sharia wholeheartedly and to educate non-Muslims that they have nothing to fear. What remains for Muslims in Nigeria is for them to redouble their efforts, educate Muslims on the need to promote the full implementation of Sharia law. Ààrẹ Muhammadu Buhari ló sọ bẹ́ẹ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ ní Kaduna níbi sẹ́mínà kan tí wọ́n organize by the Supreme Council of Sharia in Nigeria ìyẹn ní August 2001. Má ti lọ ò mọ̀ ń bọ̀ o. mo tó ní kí n kóòtù ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ni kó lè mọ tí ń bẹ́ ńlẹ̀ kó lè mọ bó ṣe múra lẹ̀ kó lè mọ wípé mi Àkàndá sọ tèmi. ẹni dalẹ̀ ya. ó ní why should Christians be concerned when Muslims cut out their limbs? After all, the limbs cut off are Muslim ones. abalẹ̀ lọ́wọ́ ẹ̀wẹ̀ nìyẹn. ó ní no, Abacha did not steal Nigerian money. But gbogbo àwọn ilé táwọn rí gbà ní Switzerland nǹkan kan yẹn ń kọ́ ta lóko wọn sọ pé Abacha lóko àbí bẹ́ẹ̀ kọ́, but Mr Integrity ní Abacha ò jíwó wa kankan kó. My dear brother, tó bá ní bírò kọ́lẹ̀ kọ́ dẹ̀ kọ́rúkọ mi sí pé lọ́jọ́ báyìí Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó sọ báyìí ìwọ lọ gbọ́ o. ó ní I can die for the cause of Islam if necessary. We are prepared to fight another civil war. kọ́lẹ̀ o. Only the declaration of state of emergency to fight Boko Haram in 3 northern states is a grave injustice against the north. That was lásìkò Goodluck Jonathan. ṣùgbọ́n nísìnyí ìtọ́ dẹ̀ fi promise yín tẹ́ fi dìbò fún un náà ni wípé òun máa ṣẹ́gun insurgency láì tó oṣù bíi mélòó kan. ṣé ti ṣẹ́gun ẹ̀? ìjọ ò lè fẹ́ ṣẹ́gun ẹ̀? ṣé ìrántí ń tó ṣẹlẹ̀ ní Ìbàràpá? mo ní kí n ran ilé tí ni ó kù ló bá ń rò ó. ọmọ ènìyàn ẹ ò ráyè lóde náà. bọ́mọdé. He said, and I quote, only we cannot be blackmailed into killing the Sharia idea. Sharia must be spread all over Nigeria. kọ́lẹ̀ kọ́kọ́ mi ṣiṣẹ́. Only Boko Haram members should be pampered and given VIP treatment, not killed. It's injustice to kill them. Muhammadu Buhari said, and I quote, Muslims should only vote those who will promote Islam. We are more than the Christians if you add our Muslim brothers in the south. After all, bẹ́ẹ̀ mi Àkàndá ọ̀bá sọ ju àwọn gbólóhùn wọ̀nyí lọ lórí ètò lónìí, ó yẹ kó mọ̀ wípé mo fi nǹkan lẹ̀. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run wọ́n lọ báyìí wọ́n yọ̀ǹda yín èmi náà lọ ṣe àwọn nǹkan kan n ó sì rìn jìnnà síbi tí mo wà yín ná. Àtáàkì
ní Nigeria Defence Academy ńlá sí láwẹ́láwẹ́ fúnra wa pẹ̀lú àwọn ìdí kọ̀ọ̀kan tí ò fi yẹ kó rí bẹ́ẹ̀ tá a fi gbà wípé ọlọ́wọ́ iléeṣẹ́ ológun gangan nú. bákan náà ṣé gbàgbé mo sọ̀rọ̀ nípa wedding tí wọ́n ti fún wọn ní souvenir like 1.7 million naira ẹnì kọ̀ọ̀kan tá a lè gbọ́ wípé àwọn tó wà níbẹ̀ wọ́n lé ní 700 guys kò yé. ìyẹn ni wọ́n dúró náà kí n má bàa jẹ́ ẹ̀kọ́ tó léegun. Àkàndá ló ti ń wọlé ọ̀jẹ̀nu mi lọ bí n bá wí lájọ wọn ò ní gbé ìránṣẹ́ lé. àbọ̀ mímọ̀ rẹ o àbọ̀ mímọ̀ rẹ o. mo ti jíṣẹ́ ràn mí àbọ̀ mímọ̀ rẹ o. mo bẹ̀rù àgbà mo bẹ̀rù àgbà mo bẹ̀rù àgbà mo bẹ̀rù àgbà àìbẹ̀rù àgbà ní ọjà yogun ẹlẹ́gbẹ́ mo ní mo bẹ̀rù àgbà. Daddy mi King Sunny Adé. àgbà ń bọ̀ wá kan ẹ̀ o ẹ̀. ẹ láìkì kẹ́ fọ́lọ̀ péjì mi lórí Facebook. Àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹ subscribe sáwọn YouTube channel mi kú iṣẹ́ tí mo rí iṣẹ́ yá ni o. ọ̀láìkì mi ó yẹ kó tiẹ̀ fi nǹkan kan encourage mi so far tí mi ò gba salary and you know ẹnìkan ò sanwó fún oníròyìn you know that. ṣùgbọ́n mi ò jẹ́ kétí rẹ̀ ó di mò ń jẹ́ kó wà informate ó yẹ kó fi nǹkan kan ṣe kóríyá kan náà ní nǹkan kan kàn náà lówó bẹ́ẹ̀ ni ọ̀nà ń dátà kọ́ kàn fi máa rí notification ni. kọ́mẹ̀ntì kéékèèké lára àwọn lójú ẹ̀ ń bí àwọn YouTube channel yìí náà ò pọ̀jù láìkí ẹ ò náà ní nǹkan kan án. YouTube channel mi rèé Àkàndá ọ̀rọ̀ Awíkonko live Àkàndá ọ̀rọ̀ Awíkonko live ẹwà èdè Yorùbá TV akọ́mọlédè Yorùbá TV òwe Yorùbá TV oríkì Yorùbá TV ìkórìtà kò yé mi omi ìmọ̀ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bùjẹ́bùjẹ́ pa mí o. bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ tẹ́ fẹ́ kájọ sọ̀rọ̀ nìkan ẹ mẹ́sẹ̀gì mi lórí WhatsApp ẹ má pè mí directly bẹ́ẹ̀ pé kò ní lọ nọ́mbà mi ò sí fóònù sim card mi ò sí lórí fóònù. Tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan through message or voice message bẹ́ẹ̀ bá pè mí mo lè mọ́ láǹfààní àti pick ẹ kọ́kọ́ sẹ́yìn message bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ bá mi sọ̀rọ̀ through audio àmọ́ tá a fẹ́ jọ sọ̀rọ̀ lé lórí +234 904 851 9362 +234 904 851 9362 +234 904 851 9362 mo pè ń pè kọ̀ǹpútà nu. títí dìgbà míì ìtàtún láǹfààní àti tún gbọ́ra wa ilé òní lè ṣètà ọ̀nà òní nà wá wọlé àti mi àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ̀rà ẹ̀rín gbèsìn ẹ̀rín gbẹ̀gbìn lágbára ọlọ́ iná òní tán wo yín ẹ ò ní ṣe aláìní ẹ̀ ní di aláìní nígbà kọ̀ọ̀kan ẹ̀ ní fi pósí gbóore yín èmi náà ò ní fi màtí ìgbà tèmi bye gàrí.